This woman was born on the 14th of December 1966. Born from Ondo Town in Ondo State. She's a graduate of Solape Nursing School in Glasgow, Scotland. She equally bagged a degree in English language. As a person who valued and delighted in education, she later in life took a postgraduate diploma in education administration at the University of Lagos and a master's degree in early childhood education. She's a professor of aircraft skills. She's an international traveler. She had a 4-year work stint with the Champion newspaper as a staff feature writer. She is a woman of dignity and honor, a mentor, a wife, a mother to the motherless, a philanthropist, a woman with golden hair, and a holder of God's word, a preacher of the word and an exceptional speaker, blessed with 2 adorable young successful ladies, a chartered accountant and a doctor. She's the daughter of late Brigadier General Samuel ademulegun. Please join me in welcoming the adorable woman, a preacher for 2014 Area Woman Progressive Forum. Third, woman, arise and shine. Please welcome with music our mother, Mrs. Solape Ademulegun-Agbi to our midst. Tọ́lọ́run yóò jàre ìyàgbọ́ tọ́lọ́run ọ̀ní bá fi pọ̀gbàlà ọ̀fẹ́ Elédùmarè afọ́jú wíyán èṣù àtúkà bẹ́mọ̀ ìmọ̀ jàre ìyàgbọ́ tọ́lọ́run ọ̀jàre ìyàgbọ́ tọ́lọ́run ìmọ̀ jàre ìyàgbọ́ tọ́lọ́run ọ̀ní bá fi pọ̀gbàlà ọ̀fẹ́ Elédùmarè afọ́jú wíyán èṣù àtúkà bẹ́mọ̀ ìmọ̀ jàre ìyàgbọ́ tọ́lọ́run. Thank you. Thank you very much. Good afternoon, beautiful ladies, mothers, grandmothers, mothers-to-be. Good afternoon, gentlemen, fathers. I greet the pastorate. I greet the daddy of this great church. I've never met him, but I know he's sitting right there. I'm not surprised that this young lady, Anibini Lajo, I met her mother about a year ago. She has been for 1 year. Mr. Oluwapedu again. God bless. I was invited secondly to share my story. Thirdly, to counsel. Not from why I don't take over. When I make signal, just stop. They have a lot to talk about. Olúwa, ẹ̀yin la tóbi jù. Olúwa, ẹ̀yin la tóbi jù. Àríbitì àràbàtà. Ẹ̀yin la tóbi jù. Àríbitì àràbàtà.
jù Olúwa. Ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ ṣé ibi tẹ́ bá dé. Adúpẹ́ o Jésù. Ibi tẹ́ mú wa lọ. Àwa náà rèé. Olúwa, àwa náà rèé. Olúwa, àwa dúpẹ́ o. Olúwa, àwa náà rèé. Olúwa, àwa dúpẹ́ oore àtọ́júbọ́dú. Àwa dúpẹ́ oore àtọ́ṣubọ́ṣu. Àwa dúpẹ́ oore ìgbà gbogbo. Àwa rèé Olúwa. Eternal Rock of Ages, we thank you for today. We thank you for this program for the year 2014. We thank you for these women, oh Lord, that you have used in this ministry as mothers, as wives, as the background, as the stone behind their husbands, and as the rock behind the church of God. Father, we thank you. We thank you for their husbands. We thank you for their homes. We thank you for the church. We thank you because this year, they will use this convention, this congress, this summit as a testimony for further years to come in the name of Jesus. Amen. Father, we know you will do great and mighty things in this year's summit. Olúwa kò sí obìnrin tí ó máa lọ the same way after summit ọdún ìlú orúkọ Jésù. Gbogbo tó ń dùn wọ́n lọ́kàn, gbogbo tó bá wọn débi Olúwa mo mọ̀ pé ní summit ọdún ìwà yanjú ẹ̀ ní orúkọ Jésù. And everybody will give you glory. And the God of this church will be glorified forever. Amen. Thank you, Father Lord. Blessed be your holy name. Wá gba ẹnu mi sọ̀rọ̀. Olúwa wá gba ẹnu mi sọ̀rọ̀. Wá jẹ́ kí every individual kórìí tiẹ̀ mú nínú ọ̀rọ̀ ẹ. Thank you, Lord, for in Jesus' mighty name we have. Amen. Please be seated. First of all, we have a lot to talk about, so I'm going to be as quick as possible because we're also going to have a session where you can ask questions. Mo máa da Yorùbá àti Ìgbò pọ̀ because mi gbọ́ Yorùbá púpọ̀ none of it but màá dùn pọ̀ tí n bá sọ lóyìnbó díẹ̀ tí n bá máa fi Yorùbá lé ẹ̀ mọ́ tí mo kọ́kọ́ sọ nítorí tá a bá gba interpreter á gbà wá lákòókò. When God created man, ó fi sínú garden bíbí àríyàn kàdé ìwé Genesis ọkùnrin lọ́lọ́run kọ́kọ́ dá Adam àbí Ọlọ́run wá ní ẹ jẹ́ ká fún ní ìrànwọ́ kó má dá wà. Ẹ má gbàgbé pé ó ti dá màálù ọkùnrin, ó ti dá obìnrin, ó ti dá mẹ́ẹ̀ obìnrin, ó ti dá mẹ́ẹ̀ ọkùnrin báwọn ọmọ mi ṣe ń pè mẹ́ẹ̀. Ó wá ní ẹ má jẹ́ kí ọkùnrin dá wà. Ó wá fi ohun ó fi kún. And in his deep sleep, he took out a rib and created one. If you're a woman in this place, shout hallelujah! Kí ni ìdí tí Ọlọ́run fi dá obìnrin? Ó ní torí kí ọkùnrin má dá wà. Ó wá dá tán àrí gbogbo eléyìí nínú ìwé Genesis. Ṣé bá lọ kà verse 18, verse 21, verse 22. Ó wá mú obìnrin yẹn. Ó wá mú wá bá ọkùnrin. Ọkùnrin ń sùn, ẹ má gbàgbé ó ń sùn ní o. Olúwa ló kún lórun yẹn o. Kò jí o títí tọ́lọ̀ fi ní. Mo dé o. Mo mú ìrànlọ́wọ́ wá. Olúwa náà sì rí i pé kò dára tí ọkùnrin náà kí ó nìkan máa gbé èmi ò ṣe olùrànwọ́ tí ó àti rẹ̀ fún un. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyọjú ọ̀run gbogbo ó sì mú wọn tó Ádámù wá láti orúkọ tí yóò sọ wọn orúkọ tí Ádámù ti sọ olúkúlùkù ẹ̀dá alààyè òun lórúkọ rẹ̀. Ádámù sì sọ ẹran ẹ̀sùn gbogbo àti ẹyọjú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ, ṣùgbọ́n fún Ádámù a kò rí olùrànwọ́ tí ó dàbí rẹ̀ fún un. Olúwa Ọlọ́run sì mọ oru ìjìká fún Ádámù, ó sì sùn,
ó sì yọ nílé gbogbo ìhà rẹ̀ ó sì fi ẹran ní ipò. Thank you, ma. If please stay there, there will be a few that I will ask you to read. Some will just give them the verses and they will go and read it. You can do it at home, can't you? So that we can sort all the issues. Now, verse 24. Please read verse 24. Ní ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ya rẹ̀ sílẹ̀ yóò sì rọ̀ mọ́ aya rẹ̀ wọ́n ò sì di ara kan. One flesh. One flesh. One. How many husbands and wives are one? I watched the drama. Ọkọ ṣe ti ẹ̀yàwó ṣe ti àwọn máa ń ṣe tí wọ́n máa ní èmi máa ń dá kékeré. How many husbands and wives can claim to be one? We're coming to that. Let us now look at woman. The woman that God created is supposed to be a virtuous woman, isn't it? The book of Proverbs 21 says. What are the attributes of a virtuous woman? Open your Bible to Proverbs 21. I'm going to say I have looked at it and I have summarized under second chapter. Most kind of Proverbs, no way. Number one, she's supposed to be diligent. A diligent woman tara sí owó ìṣiṣẹ́ láì lè. Obìnrin tó bá dé ìṣẹ́ ó rẹ̀ ó kúrò. Bíbélì kan ló ń jẹ as example. It could be anything. It could be anything. She has what? Ẹ má bínú. She rises also while she gets night and gives meat to her household and a portion to her baby. Ẹ mọ̀ fún wọn. Òru ló ń ilé òrè mọ́. Kí ló fẹ́ jí ṣe yẹn? Tó bá wá jí yẹn, aṣọ oúnjẹ, a ṣe wọ́n lo meat ẹran, á fún gbogbo ìdílé ẹ̀ lóúnjẹ. A tún wá fún àwọn tó ń bá ṣiṣẹ́ méjì. Obìnrin takuntakun bá tọkọ rẹ̀ á jílò ilé ìmọ̀ aṣoúnjẹ fún ìdílé aṣèkú àwọn tó máa ń Verse 16. She's wealthy. She considers a field and buyeth it with the fruit of her hand, and she planted a vineyard. Ẹ rí pé yẹn lágbára. Ẹ jẹ́ ká túmọ̀ ẹ̀ sí generation wa ó kọ́lé nìyẹn.
ó lóko, ó kọ́lé, nínú oko ẹ̀ ó ní poultry, ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀, mẹ́ẹ̀ wà ń bẹ̀, gbogbo ẹ̀ wà ń bẹ̀, ẹdìyẹ wà ń bẹ̀. She buyeth a field, ó ra oko. She planted with her hands a vineyard. Iṣẹ́kíṣẹ́ tẹ bá ń ṣe o, ẹ má bá mi ra òròjílẹ̀ o, bóyá aṣọ lẹ̀ ń tà, bóyá oúnjẹ lẹ̀ ń tà, ẹ gba ṣọ́ọ̀, ẹ decorate ṣọ́ọ̀, ẹ ti rẹ́ẹ̀tì, ẹ ti jẹ́ kó pa, ẹ ti gbọmọṣẹ́, ilẹ̀ mọ́, ẹ ti sáré bẹ́ṣu, kọ́mọṣẹ́ tó dé, ẹ ti ṣe àpò, kọ́mọ ọ̀dọ́ tó dé, ẹ ti ṣẹ̀gúsí, kí ni ìtumọ̀ ọmọ náà wá sí? Ẹ ń taṣọ ni o, ẹ ti ṣí ṣọ́ọ̀bù láàárọ̀, ẹ ti gbọn dust, ẹ ti gbọn jàǹkárìwọ̀, ẹ ti jókòó síta, ẹ ti fi tepru sọ́rùn, ẹ ti máa go léèsì wá o, kòríà wá o. Ọkàn náà là. She is strong. Verse 17. She girded her loins with strength and strengthened her arms. The virtuous woman is strong. Because ó ní Ọlọ́run, ó ní Jésù, kò ní rẹ̀. Kò ní rẹ̀. Verse 18. She's consistent and always working. Consistency mean pé kì í ṣe pé lẹ́ni ó ṣiṣẹ́ lọ́la ó jókòó lọ́túnla ó lọ patí ìjọ mẹ́rin ò dé shop. A woman that is consistent is always working. N tó ṣe lánàá ó tún ti jí lọ́la ó ti ṣe, ó gbàdúrà láago 3 àárọ̀ lánàá lọ́la di same thing, kò ní sọ pé ó rẹ̀ ń torí òun gbàdúrà lánàá. A virtuous woman perceives that her merchandise is good and her candle works not. Wẹ́pọ̀ by night ní ìpè àtọ̀tún àtòrú kò rẹ̀. Kò sọ pé nítorí pé ó ti dago 5 kò réyàn kankan lẹ́nu ọ̀nà job. Kò palẹ̀ tó when you blow up a candle there is no light in it. You are in darkness. A virtuous woman. Kò dẹ̀ lè rí náà. She dresses well. Àbí ẹ̀fẹ́ ráwọn ọmọ ọ̀sìn ní o. Wọ́n á wọṣọ gbogbo ara wọn máa ṣí sílẹ̀. Ní airport kan ní Toronto fún Italy, ọmọ kan fẹ́ sí Canada wọ́n ti fẹ́ nígbà. Gbogbo àwa tá a jágbàlagbà láti ẹ̀kọ́ síbẹ̀ ni àwọn tó ń pòṣe. Tó máa rí tiwa ro. Bí ìgbà tó ń rìn ní hò òórùn náà díẹ̀ ní Canada lọ́dún yìí ní August tó mọ̀ pé orú mo gbogbo ara ló gbogbo ara ọkọ dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ sínú yẹn náà ń dùn torí èwú gbogbo àwa tá a jágbàlagbà tá a lọ́mọ ṣẹ́ni tó bá gba wájú mi mo fẹ́ kó rí mi pé mò ń wò ó gbogbo wọ mí o bó bá lọ báyìí mo fojú tẹ̀lé tó bá lọ báyìí. She makes herself coverings of tapestry, for her clothing is silk and fur. Ẹni tó máa wọ ṣẹ́ni láyé àtijọ́ silk lásán. Ẹni tó máa wọ silk ó mi kò lówó lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́. Ó mi kò ṣiṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Ó mi pé kò sinmi àbí bẹ́ẹ̀ kọ́. Ó mi pé kò rẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Ó mi kò lágbára àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ gbogbo ẹ̀ sún mọ́ra wọn. Ìkànnì báwo ló ṣe fẹ́ wọ silk tó bá ti ṣọ́ọ̀bù láti rẹ́? Báwo ló ṣe fẹ́ wọ silk tó bá jẹ́ pé gbogbo pàtí tó ń ṣe nípa àti tó ń pè sí àti tó ń pè sí lọ́sẹ̀ ẹ̀rí ẹ̀ gbogbo ẹ̀. Verse 23. She respects her husband. Nítorí kó fọ́kọ ẹ̀ lọ́wọ́ ọlọ́pàá ṣe lè jókòó láàrin àwọn àgbààgbà lù àbí bẹ́ẹ̀ kọ́ tó kọ́ báyọ̀ àwọn alọ́kọ̀ lágbájá nìyẹn. Ìgbé rẹ̀ ní
4 is industrious. He maketh fine linen and selleth it. Ṣé ti ní pàtí lọ́dọ̀ àwọn aláṣọ báyìí? Àtàlà ẹni tó bá ń ta nǹkan àtàṣọ àtóúnjẹ o. She maketh fine linen and selleth it and delivereth girdles unto the merchant. Ẹ̀rọ tó bá àwọn merchant yẹn náà lọ gbọ́ kó ojú omi wà o. Tó ń kó nǹkan wà o. Tóbìnrin lọ tó rà o. Ó tún ṣe ó tún ṣe. Verse 25, she is strong. Verse 26, she is wise. Verse 27, she's always busy. Verse 28, her family will call her blessed. And verse 31, she must work, she will be successful, and she will be known. As she said, iṣẹ́ àṣàyọ̀ títí ìparí ẹ̀. How many women nínú ìgbà yóò ṣe ìfọwọ́sọ̀yà pé àgbàsọ? Given all these attributes, how many of us can truly say a couple of weeks ago, I ran into a diary that I had in 1986. Nínú diary yẹn mo ti kọ síbẹ̀ ní 1986. Àti iṣẹ́ tó ṣe ṣe ìṣèjì wọn. Mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nígbà tí mo bẹ̀rẹ̀ àti wọn náà, mi ò rò wípé ọkùnrin mi ṣe pé ká ní mo ṣe bẹ́ẹ̀ ni mi ò pé máa ṣe. Mo bí kìíní ní èsì èsì. Mo bí kejì ní èsì náà. Ìgbà tí mo bí kejì jọ́ tí mo máa bí kejì, mo rí pé mò ń overbreathe ní ọ̀sán. Lẹ́kùn tó wọ̀n sí pé ó ń tẹ̀sí wọn sí ó sì ṣe ìrẹ́ ìgbà. Ìgbà tí wọn náà ló ti rí ẹ̀. Fibroid ní ìdílé pé àwọn kò bẹ̀ sí bleed excessive. Ìgbà tó máa mo bleed excessive yẹn fún bí ọdún méjì. Mo lọ sí meeting kan ní Queen's College ní ọdún kan mo wà ní ìṣòro. Ìgbà ọmọ mi wà ní ẹ̀jẹ̀ yẹn ti di ṣe. Mo lo káàdì bíi mẹ́rin. Mo wọ pátá bíi mẹ́rin. Mo wọ kíní mo wọ láti. Mo ti rò pé mo wà pa. Mo rò pé mo wúkọ̀ kan bẹ́rẹ́ díẹ̀ báyìí. Ní gbogbo ẹ̀ ṣe kí lè dìde. Àwa bíi 13 ta lọ fún meeting yẹn. Mo jẹ́ kí everybody lọ torí mo mọ̀ pé mo ti stay ní àga yẹn. Mo sì ti stay ní àga mo wá mú ìṣó. Mo wá so mọ́ ìjọ ní mo ṣòkò. Olúwa mo ń sìn ẹ́. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí bá gbà Ìbàdàn lọ? Orí òkè àánú. Mo ní mi ní kúrò bẹ́ẹ̀. Ọ̀sẹ̀ sọ́dọ̀. Mo yá mo sọjọ́ mẹ́fà mi. Gbogbo ẹni tẹ́ bá ti lọ bẹ̀ níbẹ̀ yẹn. Wọ́n ṣe ń tọ̀ lẹ́ ń gbòòrò ẹ̀ lórí òkè. Wọ́n ṣe ń yàgbẹ́ lẹ́ ń gbòòrò. Mo ní Olúwa mo ní mo gbòòrò tọ̀ mo wọ̀ nǹkan tébù bọ̀ máa dúró. Ẹni tó kúrò bẹ́ẹ̀ yẹn ṣe bí ìṣòṣì. Fẹ́ mọ̀ pé before the sacrifice lẹ́nu pọ̀ sí ìṣèjì. Ní ọjọ́ mẹ́ta ìṣòro dáhùn ìjọba mi wọ́n mi gbé àpá ìjọba mi kan náà ọmọ ìjọba mi ti ní báyìí tí wọ́n ti ń ṣe láti ṣe Ọlọ́run mú ẹ̀jẹ̀ ó mú ìlera ó sì mọ̀ pé mi lọ́mọ bímọ méjì yẹn náà ti tó ẹ̀ẹ́dẹ̀ lè wọ́n fún mi kó tóbi kẹrò pé mo ní fibroid gbogbo ẹ̀ ti dàgbé. Now how many women can truly say mélòó nínú wa ló lè bá Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run dáhùn níjọ́ tí mo kọ́kọ́ mi mo fún wọn testimony ó ní ìgbà kan tí mo sọ fọ́lọ̀ pé Olúwa ẹ má bí ìgbà tí ó súnmọ́ 50 orí ṣùgbọ́n mi jẹ́ gbogbo òun ẹ̀sẹ̀ tí wọ́n ti máa kọ́kọ́ lọ fún wa fọ́lọ̀ yìí. Ọdún yẹn ọmọ mi àgbà ti wà ní University America àgbà tó ń lọ mo ní àpòlù àkọ́kẹ́ kọjá yìí. Mo fẹ́ rán ọmọdé lọ sí University State University láti ní ìlú ní semester 50 lọ́dún láti wọ́n á ṣe sọ́mọ́ 55,000 àárà wo ní 8,000 wọ́n á gbélé màmá 10,000 lóṣù lóṣù ní ìtẹ̀kọ́kọ́ ṣe 2,000 wọ́n bá ti lọ nílé àsanwó sọ́ọ̀rọ̀ ìdákẹ́lẹ̀ alọ́sọ́gbà tó lè fi
á tún débẹ̀ àyàwó àbúrò mi á máa wo orun lórí ẹ̀ tó ti máa kín o wọ́n ti fẹ́ padà lọ sí èrè máa tó ti dọ́là ránṣẹ́ láti nàìjíríà tó lọ máa ti ṣe àdápù ẹ̀ tó àkọ́kọ́ lọ mo sanwó skul mo san gbogbo ẹ̀ wọ́n bá lójú fún ẹ̀bùn lọ ìgbàgbọ́ tó kúrò rẹ̀ bá mi fi ọmọdé ẹ̀ rántí náà lọ́mọ ìyálẹ̀ mi ti gbogbo ìta kò sí nígbà tí mo dé ìlú ìsìn máa mú ìgbàlẹ̀ mi lọ sí nàìjíríà padà pé wọ́n á rò pọ̀ ọmọ babaláwo ni pé bírọ́ṣà bàkà ní ìgbàlẹ̀ mo lè mú ìgbàlẹ̀ pa àti sanwó ló máa ń fẹ́ ọlọ́run ti pèsè ilé àti ilé ẹ̀ tó ilé mi ń gbà yẹn lókè lọ́dún tó ní ṣọ́ọ̀bù ní kan nítorí pé mò ń gbé bẹ́ẹ̀ gbà yẹn ní ìfẹ́kẹ́ níbọ̀dì máa lo ṣọ́ọ̀bù níta ìfẹ́kẹ́ èèyàn máa lọ ìta ara tó mọ̀ níta tó bá gbé sílẹ̀ ọjọ́ mẹ́ta ní bá dé láti fi ṣẹ́ńjọ́ náà lọ dráìvà tó gbé mi lọ́wọ́ àǹtí olóògbé mi wá sílé tó bá mi ṣe á jẹ́rìí sí tẹ́sítímọ́nì ìmọ̀ bóyá ó wọlé àbá ọlọ́run àdé bá mi tẹ̀lé ẹ̀jọ́ àbò wọlé tájú tó wà ń bẹ̀ ìwọ́dà tó wà ń bí kò wọlé ẹ̀ àjọkùn ní bára àwọn obìnrin kan lẹ́nu ọ̀nà mi ọ̀rẹ́ àkàn mi ọjọ́ méjì àwọn ìwà aláwọ̀ mẹ́ta only they say that they find you mommy only what is my name that's where they say only they say mommy I be mommy why you not ask the name of you mommy. ọkọ̀ wà agreement abẹ́rẹ́ ni o ti bá tó ọ̀dọ̀ tó wà wọ́n nílò láti ilé ìwé lẹ́yìn. Wọ́n ti dẹnu kéde pé kí lẹ́sẹ̀ máa kà ń bẹ̀. Wọ́n lóròró ẹ má gbàgbé pé ẹ̀yin èèyàn mi nínú olúwa láti ṣàlàyé àti ìṣẹ́. Ẹ wá bá mi ẹ sọ fún mi pé òun ti sáńgẹ́ mi. Nígbà tó tẹ ìyá mo bẹ̀ sí ìbéèrè nígbà bọ́ńbìlà tó ní àbúrò ìyàwó tó jà láti 2000 láti ọjọ́ kan fún mi pọ̀ gbà ní sí. Ẹni tó gbé mi wọlé tó náà lọ. Kàkà mo ní àwọn ti gbàgbé tó mo ti fẹ́ sọ láti ilẹ̀ pé mo fẹ́ dáràn sí ẹ lọ́rùn olúwa mo fẹ́ rán ọmọ méjì lọ Amẹ́ríkà mo ní máa ti rí sáyẹ́nsì ẹ̀ tí ìbẹ̀rẹ̀ fún nursery and primary school lẹ́sìn láńkè lọ́ba ní kòrò àwọn queen's college àwọn ọmọ corona fún ìṣòkú wọn bá ní kòrò ẹ̀wọ̀n sanwó tó dàbọ̀ lẹ́sìn mi ní. Obìnrin mélòó ló lè sọ pé láti lọ́kọ̀ òfìgbélé ọkọ òun lè sọ òun
bára ní ìṣòro rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì wọn ò níṣẹ́ lọ́wọ́. Wọ́n á jókòó, wọ́n á lọ sí, wọ́n á lọ pàdé, wọ́n á bá wọn dájú pé èyí dá sọ. Bóyá mo máa ń lọ pàdé sí ilé. Kí náà fẹ́ fún mi mú kó mi mú nǹkan aládùn mi mú tí mi ń jẹran láti ọdún mélòó báyìí bíi 15 years mi ń jẹ díẹ̀ kí ni mo ń jẹ ẹja àti edé àtà láti mélòó lẹ́nu alẹ́ máa mú ẹja àti edé àtà kọ̀ jẹ mi ń jẹ ìbà tó kí lè fẹ́ fún mi jẹ àwa jókòó àwa máa jó. Àkàtẹ́ láti pé mẹ́wàá ó ti já. Ẹ lọ sí lọ́wọ́ àwọn Amẹ́ríkà lẹ́yìn. Obìnrin mélòó ló lè fọwọ́ sọ̀yà wípé ojú ò kan òun ò dá. Oh no, 99. If I do not look at that, the drama last day. Only go and help him. Therefore, I have brought you a helpmate. How do you help your husband if you don't work? If you don't do business? If you don't do anything? What kind of children are you going to raise if all you do is gossip? This is the Alagbaja and say me. So Maleban what kind of bàtà ọmọ mi ń dàgbà ọmọ ẹ̀ta ni láyé yẹn má parọ́ mo paint picture méjì ó jẹ́ bá parọ́ hẹ́lẹ̀ ẹ ti parọ́ láyé ẹ tó lọ sí àlọ́ sọ tó bá sòótọ́ mo fẹ́ ẹni yẹn kó nàbọ́ sí ẹ báyìí ṣàmọ́ ara àwọn angels tó ń bọ̀ fún ẹ àwọn angels ẹni kò díjú ẹ má wo ìbọn yẹn o àwọn angels ẹni kò díjú kò má ẹ kó dẹ̀ mọ̀ pé tó bá dọ̀rùn bá department ńlá lọ́lọ́run máa fún ẹ tó máa manage lọ́rùn. àwọn ọ̀rọ̀ kàbìtì tí ò yẹ kí ìyá gbọ́ àwọn ọmọ mi á sọ fún mi kí wọ́n fẹ́ ká. ìgbà tó ń lọ school aṣòfin you can't watch TV lórí ìgbà tí bẹ́ẹ̀ máa ń sá wọ́n ṣe é fún mi. ìyẹn ni mo fi lè sọ pẹ̀lú tí mo méjèèjì ní bíbí tí a kàn wá bẹ́ẹ̀. tí n bá pè tí má ní wẹ́ẹ̀ yìí tó má dé láìpẹ́ máa jẹ́ sí ẹ̀jẹ̀. tí n bá ní where are you Tony I'm just trying to fix something for myself. màmá gbọ́ sí pàánù.
How many of you can sleep with both eyes closed over your children? What kind of man are you? What kind of wife are you? What kind of mother? Many of you are used as baby making machines by your husband. And you are not wise, though. You have child born, you have 2, 3, 4 children left. How will you feed them? Ọ̀pọ̀lọpọ̀ ìyá tẹ́lẹ̀ máa tọ́ fún ẹni pé iṣẹ́ mi. I grew up in my father was one. Ìgbà yẹn general méjì péré ló wà ní Nàìjíríà náà wọ́n ti di mẹ́ta ìpínlẹ̀ kan. Ìrántí àtàdé nínú ìjọba ìlú ìfọlọ́pọ̀. Ẹṣin ló máa ń gbé mi lọ fún mi lẹ́sẹ̀ pẹ̀lú Santana. Mi ìgbàgbé torí Santana ló ti wá ṣe Santana tí ó jẹ rán. Tí ó bá jẹ́ mọ́tò tàbí ìgbà. Kiri January 15, 1966 fún Dégbò àtàwọn èèyàn ẹ̀dẹ́ gbàgbàgbà lójú wa wọ́n pàyà. I was in their bedroom. I watched. N ṣe gbogbo ọ̀nkú là ń pè tó ń wálé mi jọ ṣe mo ṣe jọ ọ̀nkú what are you doing? Nàìjíríà náà mi ní ìrántí wá kọ́ wa láàárọ̀ ọjọ́ kejì òun wò kú ìyá mi báyìí ó pẹ́ kó tó kú ẹ̀ ní òtètè bọ́ ó pe ẹ̀gbọ́n mi àgbà ọ̀dọ́mọdé wa náà jẹ́ gbélé so kọ́lé ìjẹ̀bù kásìbọ̀ ìkọ̀tà gbélé ìyẹn wà ní ìbọn tó kọ́ tó lówó wà ní ìbọn tó kọ́ nígbà wọn mi ìyẹn ẹ̀gbọ́n mi àwọn ìyẹn wà kẹ́kẹ́ ìyàwó ẹ̀ ò ní sanwó ìdìbò náà. Newspaper came, who will look after me? They are doing the good thing. Wọ́n ṣe kó wa ní sẹ́yìn àwọn táwọn èso ilé ìwọ̀n ṣe àdéhùn wọn pé ká fi dé Èkó láti Kàdúná bí. Àwọn èsì àwọn ọmọ ọkùnrin kan abọ́ ọmọ alẹ́gbẹ̀ẹ́ ọba lè dé bọ̀. Àwọn akíkẹ́tẹ̀ ti lọ́mọbìnrin mẹ́rin tẹ́lẹ̀ tó èmi ẹni ní nọ́mbà 1 ní fún ọlọ́kùnrin tó wọ́n lọ́ọ̀bà àbúrò mi. Èmi àbúrò ìjà wọ́n bá kọ́ ọkọ̀ sọ yìí. Ẹ má gbàgbé pé bèbí mi kékeré tí mò ń pè pẹ́pẹ́yẹ nìkan ni mo ní bí mú kúrò Kaduna o. Èèyàn kan fẹ́ gba pẹ́pẹ́yẹ lọ́wọ́ mi èèpà. Èyí ni mo kọ́kọ́ dè mọ́ dìfẹ́ǹsì akíkẹ́tẹ̀ jẹ. Through those years,
fún ẹ ṣíkínì á gba púpọ̀ á dẹ̀ disappear eléyìí ò gbé. Young ladies in the house. And there's a book in heaven, they are writing it. Today you were with Alaji Besi. Tomorrow you were with Afa Mulika. Day after tomorrow you were with God. Only God is and the devil. Everything the devil gives you, you want something back. So, why do we that one? Now, you. Many years ago when I was in Ghana, I went to hospital. I met the doctor. Omi náà fi wẹ̀ òkú wọn ní káwọn omi káwọn omi tó ìtàn wọn máa ń bọ̀. Táwọn bá wá mú tó táwọn bá wáyé lọ́sẹ̀ wọn ní káwọn lọ sí àbúrò ọkọ yẹn. Àwọn oníjọ́ ìtàn wọn láti dá. Ìdí wo náà máa fi ní kí obìnrin mu omi ìwẹ̀ òkú ọkọ ẹ̀ because obìnrin yẹn bọ̀ níṣẹ́ lọ́wọ́ ni tó bá níṣẹ́ lọ́wọ́ alẹ́nu aṣọ náà ṣé nítorí owó sùúrù àwọn ọmọ ọ̀sẹ̀ fẹ́ san mo yọ̀ǹda. A lot is expected from us, women. We should not let culture or environment begin. Let us look at the women. Esther jeopardized her role as a queen to save the queen from extermination. That was one. Look at another one. Let's look at Deborah. Was a judge. The book of Judges 4. She ruled as a judge. And she even went to war. Let's look at Jael. Judges 4:18-21. She killed Sisera. Mary Magdalene in front of Guadamoya. She was a dedicated and natural female servant. Let's look at Dorcas in the book of Acts 9:6. She was another female disciple who used her wealth to help widows before her death. And after she died, Priscilla was a wonderful woman, happily married to Aquila. She was an example of a fruitful, beautiful marriage. Rich, a mentor that followed the support. And she supported God in what kind of children are you raising? Are you a mother that knows that your son does Yahoo and you, and when he says, jẹ́ ṣe o ọmọ mi, ọkọ mi wà á rówó ìmúdé o. Ọmọ ẹ obìnrin ọmọ báwọn bàbá balàyé ló tẹ̀lé. Ẹ o mọ̀ náà tó bá jẹ́ ń lọ ọkọ mi má fẹ́ o tó mọ̀ pé kò tó jẹ́ lè gbogbo. Bàbá rẹ̀ ti gbé ẹ̀rẹ́ tó gbé bọ̀ níta wà fún lánàá tẹ̀lé tó máa gbé nílò wà lọ́dọ̀ rẹ̀.
never fail. I have started a program for the not to do again, and it's free. Kí n kọ́ wọn bó ṣe lè kó kí n kọ́ wọn bó ṣe lè manage ara wọn in business anybody ma. Ẹnìjọ́ mẹ́ta yìí mọ́ mi àbúrò mi ọkùnrin àbúrò wọn ti jẹun wọ́n ti bá mi lọ Germany bí àwọn àná wọ́n ti bá mi lọ Canada bí ẹ̀mẹ́ta mo wá já Canadian visa máa wọlé tàbá ti dé embassy ni màá tẹ̀lé wọn wọlé gbogbo àdúpẹ́ lọ́wọ́ náà fún gbogbo ọdún tí mo ṣe gbogbo àwọn ìbò yẹn ti mọ̀. My name is my brother mo ti mọ̀ kó o gbé ìbò yẹn ti mọ̀ fún ẹ̀yẹ yẹn. Ọmọ mi fẹ́ ṣe ìyàwó ní Amẹ́ríkà náà kó bá yẹ kí n máa gbàdúrà fún mi. Ọmọ tí àwọn áńgẹ́lì mówó skúlù ẹ̀ wá. So mo wá àwọn tó lè bá mi lọ mo ti gbó mo ti gbó ìwé ilé ìdó ní Canadian visa tó ní gbogbo ẹ̀ wá fún Amẹ́ríkà Canada ní Amẹ́ríkà. Kúrò ní Denver sí ìlú ìbò wọ́n fún un. Tàbá wà ní Canada Niagara Falls New York là ń wò yìí náà bridge ní bridge ló pin. Mo ní kí náà bí chief of business operation àwọn ní so okay we see you go to Canada what do you go to do in Canada? Rest. Wọ́n lọ sí my supply náà rest. Ẹ gbéra 17 hours sínú plane ẹ lọ rest. Mo ti kọ́ wọn mo ní ọmọ yín wà ní Canada ó ń lọ school which is true. Ẹ sọ pé my daughter is an graduate education. Jẹ́jẹ́rì gbogbo ẹ̀ ta mọ́ra wọn. Education should not be a barrier. Gbogbo wa náà kọ́lá máa ṣe òwòlò ìlú abẹ́rẹ́ àwọn èèyàn lọ́jà tó ní billions lákàntì wọ́n jáde rí. How does this happen? Ọlọ́run nọ́mbà 1. Ẹ kọ́kọ́ mú báyìí pé bàbá ó já bí mọ́mì wa rẹ́jísítà ti rí dáàdì òun nìkan dáàdì òun èmi gan bàbá mi nìkan èmi làkọ́ bí lẹ́yìn Jésù. Ẹ kọ́kọ́ mọ́ náà Olúwa mo fẹ́ ṣe ìwọ ni mo di ọwọ́ ọkùnrin mo fẹ́ bẹ̀ nípa inú àìsàn mo fẹ́ máa gbé lọ sí káàkiri mo kò kí ọ̀kẹ́ bẹ̀rẹ̀ fún rock bottom. Wàá wá jẹ́ kó jẹ́ wípé Olúwa ò wọ́n fúnra rẹ̀ ló máa bá mi fi yọ̀ àti máa jí tí tọ́ọ̀ bá ló ń jẹ mi báyìí kan máa sọ̀rọ̀. Tọ́ bá jẹ́ tẹ́lòmíì kan kó korò fún wọn lẹ́nu ó kù sọ́wọ́ ẹni yẹn tó náà bá lọ́dọ̀ tó máa yanjú àyè. Ẹ kọ́kọ́ mọ́nà tọ́lọ́ bá ti wà nílẹ̀. Ọjọ́ àsìkò á lọ sí testify fún yín wípé láì ní bàbá àwọn tó jù mí lọ nínú àwọn ìgbà wọn. So oníkàlùkù mọ́ ọmọ ẹ̀ ni wọ́n kàn fi mọ́ fún bàbá mi nípa fún ọ̀pọ̀ ẹ̀ka èmi àti brọ̀dá Texas nìkan ọ̀gá wa torí èmi ìgbà yìí ẹ̀fọ́ àwọn tó gbà àwọn mẹ́fà ìyá márùn-ún ní ẹgbẹ́ bá mi. Ọ̀la kó mu tí yóò ó máa rìn sọ àpàdé múlẹ̀kùn ni bàbá wa ń jẹ́ kí ni múlẹ̀kùn àwọn èèyàn máa tà á dé. Ẹnu ọjọ́ mẹ́ta ìlara márùwá méjì kó wá dáhùn. Mi ò tí ì náwó lẹ́yìn ìgbà yẹn lọ ojoojúmọ́ ló ń pè ní ìsàlẹ̀ pé ó bẹ́tà ní òun nìkan nínú wa. Ọlọ́run wà ní jẹ́ ká wà níbẹ̀. Ọlọ́run ò ní jẹ́ káwọn ọmọ wa kan jẹ́ the worst nínú gbogbo ọmọ. Gẹ́gẹ́ bí obìnrin, what can we do? 1, prayer. Don't stop praying. Obìnrin ló pọ̀ jù ní ṣọ́ọ̀ṣì tábà káyà wá táwọn àbí obìnrin ló pọ̀ jù. Everywhere obìnrin ló pọ̀ jù.
Women are making waves all. Are you aware that the president of Germany is a woman? They call her a chancellor, Angela Merkel. And so many other nations now have women rising up. My best friend was a senator. She operated in Grace Benz, Shade Lonje. Oh, the senator Adamawa State, because House of Atlantic Kaduna. There are women ministers, women senators. First of all, those of you who don't have anything to do, you need to get up because God expects you to work. Those of you who already have what you do, go back to the drawing table. What do I do to make my business? Shop you don't have to. The Bible says do not despise humble beginning. You don't have to start big. Most of people lesson in 260 I am in table. I got one chair. The carpenter for chair. But she been in 1990. Any Google classes we don't need. Jota one inspector allow sawa last time. Inspector kan la no he. Gba ti o kun se aja. O should be. Mo fẹ́ ra lẹ̀. Mo fẹ́ kọ́lé. Àwọn ọmọ mi ní kí lọ ra lẹ̀ lẹ́kì. Mo lówó lẹ̀ lẹ́kì. Lábá tí wà kòrò tí wà á kọ́ 16 days. Wọ́n ní lẹ́kì ṣáàlà wọn fẹ́. Later ni mo find out pé gbogbo ọmọ tí fẹ́tọ̀ tàbí fẹ́tẹ̀ yìí tí second lẹ́kì náà wọ́n fi wọ́n lé. Okay. Adẹ̀ra lẹ̀. Mi ní 3 points lórí àwọn akọ́lé ìpè lọ́dún náà. Lórí mo ṣe sọ ní school America ní ìlú náà. N bá bẹ̀ ìyá tó ní ilẹ̀ nílẹ̀ ìdẹ̀kẹ́ máa sọ ó dẹ̀ jẹ́ ó ní láyé nílẹ̀ lókè. Ilẹ̀ pa ọmọ fún ẹjẹ́ àlọ́ra ń kòrò ojú àbí mòwe ilẹ̀ nílẹ̀ ń jẹ́. Nígbà tó tó bí 4 days ìyá onílẹ̀ bá pè mí. Èmi ò mọ irú èèyàn tó jẹ́ arábìnrin bóyá jẹ́ ní ẹni bóyá kan ní ẹni torí mi ò rórun sùn láti jọ́ tí mo sọ ọmọ ẹgbẹ́ mi pé owó díẹ̀ díẹ̀ o. Ohun kan ní kí n gbà lọ́wọ́ ẹ bó bá ṣe fẹ́ san mo ní yes ma. Mo ní mo sì kọ́kọ́ ní 1 million lọ́nu 3.0 kó gbà. Bóyá bí ọdún mẹ́ta lọ ni màá tún gbà ní ipa ẹ̀. Màtó tó bá tún yá tún ní ẹ mo ti ta ètò ń sanwó ẹ̀yìn ẹgbà tí mi rí ẹ ó yá tún nìṣó ń bí àtúntúmọ̀ gbòòsì àtúwájú jù sí. Ọ̀dọ̀ tí mo sọ ìgbà tí ilẹ̀ máa kọ náà mi ì lè sọ pé báyìí ni mo ṣe ṣe. Àìmọye àṣe ìtúnṣe tó kọ́kọ́ ṣe sọ́kè ìwé kò mọ̀ pé ilẹ̀ omi onímọ̀jẹ yẹn ìsákè ìwé kọ́kọ́ wó gbàgbà mo ṣe 250 kò lè mi ì lè sọ pé mi ṣe kọ́ mi ì lè jẹ́. Tí n bá ti ní nǹkan tí mo fẹ́ fowó ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run máa gbèrò travel dé wọ́n lè tó 50 ó kéré bóyá màdé 100,000 lórí èèyàn kan ṣé ilé ò máa kọ́ rẹ̀ lọ. Tí n bá ti wá ṣẹ̀ tí mi sọ̀dá mẹ́wàá déédéé tí bá gbóúnjẹ dání tí bá fẹ́ jẹ́ báyìí Adam ó pẹ́ kó tó yé mi màá á ní mi lára màá palẹ̀ mọ́ màá nulẹ̀ n bá tún ti bùkejì á dànù ókè bàbá ó yé mi má bínú màá san Sunday kò tó ń jẹ nílé ìwé ìwọ fẹ́ jẹun ìtumọ̀ ẹ̀ mélòó nínú wa lọ́lọ́run bá sọ obìnrin mélòó nínú wa ló lè sọ pé of the truth òun live a life of purity ọlọ́run dẹ̀ ń bá òun sọ̀rọ̀ òun dẹ̀ ní tóun lè bá sọ̀rọ̀ sọ̀rọ̀ fẹ́ kí gbogbo ẹ jẹ́ ká gbára ẹ má jẹ́ ká sọ ọlẹ́gbọ̀n ń sọ̀rọ̀ ọlọ́run ẹ má jẹ́ ká sọ ẹ jẹ́ ká ran àwọn ọkọ wa lọ́wọ́ ẹ jẹ́ ká ran ọmọ lọ́wọ́ tá a bá wá rí ọkọ tó máa treat yín tó ń ṣe yẹn ní àwọn nítorí kó rí yín bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹ dìde ẹ wá kan ṣe sódà tí bàbá alágbájá bá ní ẹ ní òní ju 20 naira nínú owó school 80 naira kò ṣe bàbá alágbájá ọwọ́ ẹ̀ á máa rò ìwọ tó rí 20 lẹ́yìn ọlọ́run á jẹ́ kó rí $100 má wọ́ọ̀rì má fi 80 kọ bó ṣe yẹ kó rí. Inú àwọn ọkùnrin dùn àbí ẹ má dá wọn lóhùn.
To God be the glory. God never fails. I am a living testimony. I have gone through so many things, but I still stand. Yesterday, somebody looked at me and said, "You're almost 60." I said, "Yes, there's a lot. Are you sure you know your age?" I know my age. I prayed one prayer for years. Father, give me beauty for ashes. Mo gbàdúrà yẹn for about 5 years. Me ro. In your old age, you are looking better than you looked before. Wow. I asked for beauty for ashes. I did. I'm going to give you time to ask. It's few questions. But let us take this song. Please don't stand. Ẹ̀yin lẹ ṣe yìí. Ẹ̀yin lẹ ṣe yìí o. Ayérayé Ọlọ́run ìyanu. Ẹ̀yin lẹ ṣe yìí o. Ẹ̀yin lẹ ṣe yìí. Ẹ̀yin lẹ ṣe yìí o. Ayérayé Ọlọ́run ìyanu. Ẹ̀yin lẹ ṣe yìí o. Ẹgbà gbogbo ògo. Ayérayé Ọlọ́run ìyanu. Ẹgbà gbogbo ògo. I will not take any more. I will come back another day by the grace of God. But I want to leave you with something. Every single woman must be a virgin. I have read out the attributes of a virtuous man. Pick from it. Don't forget, you have to work. You have to use your hands to do something. Otherwise, what do you pass on to your children? I told you, when my children were growing up, no television Monday to Friday. Think I seen it, travel, oh, what is it? Ṣùgbọ́n ó ní kí ní kan táwọn ọmọ yẹn máa ń wò sí ìgbà yẹn musical award àbí nǹkan kan àbí tó bá máa tán tí the next one bá máa bọ̀ wọ́n á ti máa fún mi ní 1 month notice mọ́mí ìjọba ìbáyìí 4 o'clock màá wá increase reading time wọn ìjọ yẹn ẹ̀ ní wo ẹ̀ ní kàwé tó wákàtí mẹ́rin àbí ó yá ẹ fi kún báyìí ẹ fi kún báyìí. Bébì mi A1 márùn ló ní ní kí n sọ ìwà ẹ̀ ó ti lọ sámẹ́ta èmi kò lè fi jẹ́ ìjọba ìjọ náà báyìí wọ́n ń give award ẹ̀ lórí ìṣe. Mo ní ìjọ tẹ bá ti ní bọ́ọ̀sì tó bá ti ní sọ kò ní ẹgbẹ́ rẹ torí tó bá ti ṣe wọ́n á dùn ẹ̀mẹ́lòpọ̀ á dùn bí ó fẹ́ mú bọ̀ sí the next one tó ti ṣe. Ṣùgbọ́n tó bá ní ẹ fẹ́ á máa tẹ á máa wù ẹ́ á ti mọ̀ pé tòun ní á ti mọ̀ pé tòun he will not ask for it until now. How many of you young girls can say that? Don't answer me. But God is a God of forgiveness. You can open a new page. Make sure there is something like this. You need to give proceeds to God. You need to do offering. You need to do tithe. How do you tithe when you do not able? I taught my children to tithe last decade in pocket money. 500 naira a week, 150 naira. Ẹ̀mọ̀ kan tí máa ń ṣe fún ìyẹn lẹ́gbọ̀n. Tó bá ti di ká gbàdúrà báyìí, tó bá ti jẹ́ lórí àwọn ọmọ yẹn. Ẹ̀mọ̀ fún àwọn ọmọ yẹn kọ́ tàbí ọmọ yẹn. Ní ká ló ní ìdílé, ẹ̀mọ̀ mọ̀ pé kò fèrè lára. A ṣe o, bíi 1,002 ìjọsí, kò lè kọ́bọ̀ fẹ́mi láti ná.
But tó tó fún medical insurance tó rọ́mọ dọ̀ǹda wọn. If you can't fight on pocket money, how will you be able to fight when you start working and start spending salary? Tó o bá lè give nínú tí wọ́n fún ẹ o tó ṣiṣẹ́ ẹ̀, báwo ló ṣe máa lè give tight nínú ìtò òṣìṣẹ́ tó làágùn ẹ̀? Ẹ fi kọ́ wọn láti kéde. Kẹ́yìn òbí náà lè fi lè jókòó pé Olúwa Tèmítọ́pẹ́ ló fẹ́ nǹkan yìí, Àlàní ló fẹ́ nǹkan yìí. Ẹ dẹ̀ mọ̀ pé ó ń ṣe ìdámẹ́wẹ́. Ẹ lè jáde ẹ̀jẹ̀ tèmi bá tẹ̀ sí èmi ìyá, èmi bàbá, ọmọ yìí. Ọlọ́run máa ń pèsè. Á kàn méjọ pé kò lè ṣe ń jì fún ẹ̀yìn láti lọ. Business, technical. You know that song, Èmi lẹ́nu káyọ̀. Wípé kò lè dá. Orin ṣe ṣùgbọ́n. Ọlọ́run á ṣe sórí wa bẹ́ẹ̀. Ní orúkọ Jésù kò sí kankan ní wa tó máa kábàámọ̀. Lórí ọkọ lórí ọmọ àní sunkún. Wọn ò ní bọ́ bàtà ọ̀pọ̀ sẹ́nu ọ̀nà wa. Ẹni tó ní sìn tí ò tó Ọlọ́run á ṣe láti kún fún ọ. Ẹni tí ò ní rárá Ọlọ́run á fi hàn án tó yẹ kó ṣe ọ̀nà ọ̀la ẹ̀ Ọlọ́run á ṣe. Ebi ò ní pa wá, òṣùpẹ́ ò ní jẹ wá, àní kú lọ́jọ́ àìsàn. Àìsàn tí wọn ò bí mọ́ wa kò ní ṣe wá takunmọ́. Àmì Jésù. Àìsàn tí wọn ò bí mọ́ wa kò ní ṣe wá lọ́jọ́ alẹ́. Àmì Jésù. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú gbogbo wa. Ẹ̀yin ọkùnrin wa náà mo fẹ́ bá yín wí ní ṣókí. Ẹ jọ̀ọ́ ẹ máa ṣẹ̀tọ́ yín nílé. Ẹ má ṣe àwọn ìyàwó yín bíi nobody. Because ẹ rántí ìṣẹ̀dálẹ̀ obìnrin. Ọlọ́run fún yín ni gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́. Ọlọ́run fún yín ni kẹ́ ẹ má dá wà. Tẹ bá bẹ̀ sí mìtì èfún ìwé wà lọ́run náà wọ́n ń kọ sílẹ̀ o. Wọ́n ń kọ sílẹ̀ o. Ẹ jẹ́ ká fi ẹnu kan sọ àwọn ọmọ wa. Ohun tí ò sọ ẹ jẹ́ ká jọ àtijọ́ àti bàbá ká fẹnu kan sọ. Ọlọ́run á dẹ̀ wá. I'm going to take only 2 of your questions. If you have any questions. Young ladies, ask now. Ìbéèrè tó bá ní ìbéèrè. No questions. I have touched all areas. Are you satisfied? You will go back home and you will go and talk to God. Father, we thank you. Arúgbó ọjọ́, we thank you. Ọba àdàgbà má pààrọ̀ oyè, we thank you. Ọba kan ṣoṣo lánàá lẹ́yìn àti lọ́jọ́ gbogbo, we thank you. Ọba tí kìí sùn tí kìí sòrùn pé we thank you. We thank you for the women in this church, both young and old. We thank you for the men. We thank you for everyone here. We know you have heard our prayers. We know you have known the supplications of our hearts. And we know you will guide us aright. Father, by the time we meet this week, at the next summit, Oluwa, let us have millionaires among us. Let us have multi-millionaires among us. Let us have captains of industries among us. Let us have great merchants among us. Let us have billionaires among us. Let us have mothers who are proud of their children among us. So that your name alone may be glorified. In the mighty name of Jesus. Èmi náà máa kúnlẹ̀ sí ẹ náwó sí mi ẹ gbàdúrà fún mi. October 18 ní California ní Los Angeles kójú máa tì mí kọ́lọ́ lọ́jọ́ ìgbéyàwó ọmọ mi lọ́jọ́.
Jésù Olúwa wa. Àwọn abiyamọ lọ́kùnrin lóbìnrin wọ́n ti gbàdúrà fún yín. Ọlọ́run á fi àṣẹ sí i. Mi Jésù. Ní ọjọ́ ìgbéyàwó náà, Ọlọ́run á gba gbogbo ògo. Àmín. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń rìn tọ́tún tẹ̀ ń rìn tó sì jẹ́ kí ayé ẹlòmíràn kí ó lè dára. Ọlọ́run á tún tì í náà ṣe. Àmín Jésù. Gbogbo ọ̀rọ̀ yìí bí ẹ ti gbà wá lónìí á ṣètò nínú ayé wa. Àmín. Lẹ́yìn ìgbéyàwó ọmọ yín, ọkùnrin àbíró, Àmín. obìnrin àbíyè, Àmín. bẹ́ẹ̀ ló máa rí. Àmín. Ọlọ́run á ṣe gbọ́ àwọn náà, á ṣe wọ́n ní bá mi tálẹ́, Jésù. á ṣe wọ́n ní bá mi délé, Àmín. bẹ́ẹ̀ ló máa rí. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Mẹ́ta sí Olúwa Ọlọ́run alààyè. Hallelujah. 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 Ní báyìí a fẹ́ gba àwọn ọ̀rẹ́ wọn. Ẹ jẹ́ dúró báyìí mà. Ṣẹ́rí ẹ lè rí inú mi àfi wọn máa purọ́ o bí ṣe ń sọ̀rọ̀ lẹ́ ń sọ̀rọ̀ yìí o mo rò pé mi nìkan lọ̀rọ̀ mi ṣe mo èmi tí fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ ọ̀lẹ lẹ́wọ̀n tẹ́ ń wò yìí o wọn ò lẹ́ education ó affect wọn wọn ń gbọ́ràn patí olè ìjẹkújẹ ọ̀kánjúà olówànú wọn mo purọ́ ìyá mi ẹ̀yin náà máa ń ṣàbòsí rẹ̀ sọ̀tọ̀ ìyá àjọ ṣé irọ́ ni gbogbo ọmọ tí mò ń pa wọn ń gbọ́ràn wọn ò rí ọ̀tọ́mọ rò 2005 up to date 100 million mo ná lórí education 100 million mo ná lórí education kò yẹ pé fund from anywhere àti ìnàtàn àyẹ̀tún bẹ̀rẹ̀ ni o because àwọn kan ti ń grow nínú àwọn tá a rán lé education yẹn ọlọ́tí wà ń bẹ́ẹ̀ ni wọn tó lọ mú gbó tó ń lọ ṣe court tó àdọmọ ọ̀tá tó ti di yahoo síta ṣàkóso bá rí yẹn inú yẹn á bàjẹ́ látijọ́ tí mo ti ń rìn mo tún róbìnrin tó lè sòótọ́ ọ̀rọ̀ tó lóòótọ́ lẹ́nu tẹ́lẹ̀ àwọn tó wà ń bì wọn ò lóòótọ́ o alábòsí ni wọ́n nítorí pé background Mushin náà ń gbé Mushin náà bí mi sí o Mushin náà bí mi sí bàbá mi sọ kinní kan fún mi ìyá tèmi ò sí lọ́wọ́ bàbá tèmi o ìyá tó tọ́ mi ìyá bàbá mo rò pé ìyá ni àṣé ó kọ́ mi ní ẹ̀kọ́ tó má bèèrè lọ́wọ́ ìyá yẹn àbí bàbá mi pé nínú àwọn ọmọ ẹ̀wọ̀ ló fẹ́ yẹ kó ṣoríire wọn ò ní rò mí èmi là kọ́ bí o wọn ò ní rò pé kí n ṣoríire tabaníkà béèrè mi o inú mi dùn èmi náà wà láìkí kankan ọmọ tó ka òyìnbó yẹn mo rò bó ti dé Amẹ́ríkà rí mo rò bó ti dé Canada rí kò débẹ̀ rí o èmi á ṣe passport fún mo fẹ́ kẹ́yìn mo lọ sí Amẹ́ríkà àti Canada. Passport yẹn mi mọ̀ ẹ́ máa wọ school tí yẹn bá ti ready owó passport rẹ èmi á san tá a bá fẹ́ san owó ticket èmi á san owó ticket yẹ. That is the only thing tí mo fi pé mo tún lè ṣe fún ọmọ yẹn mi ti ṣe yẹn rí because bó ṣe ń kàwé yẹn àwọn ìyá mi wọ́n ń yẹ mo fi kinní kan ṣe example ṣe tọmọdé bá ti mọtí tó tọmọ ti mọtí yó ọlọ́tí pọ̀ nu wọn tó bá ti gbọ́n bọ́lá ti ṣe ń ṣe nìyẹn ọmọ yìí kò mọ̀ pé ìlọ́jọ́ oríire òun náà o passport kẹ́yìn wá bá mi ṣe visa fún ẹ má wọlé owó ticket owó tó máa ná bóyá 7 days ẹ ti bá mi fi sára tọ̀ yẹn èmi á wá san owó ticket owó passport èmi á sọ yẹn ìgbọ́dọ̀ àwọn máa jẹ lọ́wọ́ ọlọ́run àwọn á ṣe kẹ́ ó ti tán ẹ bá mi mú tọ̀ kó lọ fún tọ̀ ẹ bá jẹ ìgbà tí a bá ti rẹ́dí pé Easter next year ó ti tán. ó ti tán mà nǹkan tí fẹ́ sọ nọ́mbà wà nìyẹn ok mà mo ti gbọ́ mà so tó kò sí nǹkan tí fẹ́ sọ mọ́ ayérayé ọlọ́run ìyanu ẹ̀yin lẹ́sẹ̀ yìí o bọ́m̀bọ̀ máa ó kù kejì mo ti rántí ẹ má gbin lẹ́sẹ̀ àdúró bẹ̀ yẹn ẹ ní àwọn àgbàlagbà ẹ ní sùkúù kan tẹ̀ ẹ́ ti fún àbẹ́ bọ̀ òyìnbó. bàbá mi. ẹ ṣe ọlọ́run gbàdúrà wa. àmín Jésù. ṣé mo lè yan àwọn ìyá tẹ́lẹ̀ bá mi kọ́ lóyìnbó bí ogún ẹ kúrò.
okay ma ó ti tán ṣé mo lè ṣe 20 30 Oh, God. okay ma ṣe 30. ayérayé ọlọ́run ìyanu ẹ̀yin lẹ́sẹ̀ yìí o. tí n bá sọ fún yín pé jẹ́ ká máa change mentality wa ẹni pé mi ò lè purọ́ ṣé ẹ fẹ́ fún mi lówó ni èmi ò ṣe ríṣùà àwọn tó ṣe ríṣùà náà fi ènìyàn ṣe ríṣùà àwọn ò ṣe nǹkan kan àlọ́ wá kankan mọ́ àní ọlọ́run mi àforísí balẹ̀ fún èrèkèrè kan àní gbẹ́kúdè lẹ́ni wíà tí ó bá kúrò lẹ́yìn àsínú ẹgbẹ́ kankan tó bá ń ṣe bẹ́ẹ̀ ni kò ní ṣeé ṣe o nítorí pé ọlọ́run wà ń bẹ̀ fún wa ó dẹ̀ ń jẹ́ tiwa ìpàdé di October 5 náà. Hallelujah.